kò dájú pé Tinubu yóò jáwé olúborí nínú ìdìbò àpapọ̀ ọdún 2027. Primate Ayọ̀délé. Olórí ilé ìjọsìn INRI Evangelical Spiritual Church Primate Elijah Ayọ̀délé ti sọ pé kò sí ìdánilójú pé ààrẹ Bọ́lá Tinubu yóò jáwé olúborí nínú ìdìbò àpapọ̀ ọdún 2027. Ó tún sọ pé àsọtẹ́lẹ̀ pé àwọn àyípadà ńlá yóò wáyé nínú àwọn ipò ìjọba àpapọ̀. Primate Ayọ̀délé sọ èyí ní ọjọ́ àbámẹ́ta sátidé tó kọjá lásìkò ìkójáde ìwé àsọtẹ́lẹ̀ ọdún rẹ̀ tó jẹ́ àtẹ̀jáde ẹlẹ́ẹ̀kejìlélọ́gbọ̀n irú ẹ̀ tí àkórí rẹ̀ jẹ́ Warnings to the Nations níbùdó ìròyìn àgbáyé tó wáyé ní ilé ìjọsìn náà nílùú Èkó. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ rẹ̀, ó ní òun rí pé igbákejì ààrẹ tuntun, akọ̀wé ìjọba àpapọ̀ tuntun, ààrẹ ilé ìgbìmọ̀ asòfin àgbà tuntun àti mínísítà àpapọ̀ tuntun yóò farahàn kí ìdìbò gbogbogbò ọdún 2027 tó wáyé. Ayọ̀délé tún sọ pé àwọn ètò ìkọ̀kọ̀ yóò wáyé láti fi yí àbájáde ìdìbò 2027 padà. Ó tún sọ pé ọ̀kan nínú àwọn tó jẹ́ olórí orílẹ̀-èdè Nàìjíríà tẹ́lẹ̀ yóò kọ̀ láti ṣe àtìlẹ́yìn fún àtúnyàn ààrẹ Tinubu. Ó tún sọ pé ààrẹ Tinubu lè kojú alátakò láti agbègbè àríwá orílẹ̀-èdè Nàìjíríà nínú ìdìbò ọdún 2027 sí ń súnmọ́. Ó sì kìlọ̀ pé ìbínú àwọn ènìyàn agbègbè náà lè di ìṣòro fún ẹgbẹ́ òṣèlú APC. Lórí ọ̀rọ̀ òṣèlú nípínlẹ̀ Ọ̀ṣun, Ayọ̀délé sọ pé gómìnà Adémọ́lá Adélékè yóò ṣẹ́gun ìdìbò gómìnà tó ń bọ̀. Síbẹ̀síbẹ̀, ó gbà á níyànjú láti máa ṣọ́ra nígbà gbogbo nítorí pé àwọn kan lè gbìyànjú láti yí àbájáde náà padà. Ayọ̀délé tún fi kún un pé ẹgbẹ́ òṣèlú tó wà níṣèjọba yóò fúngun mọ́ àjọ INEC lórí bí ìdìbò náà yóò ṣe wáyé.